tó ọlọ́rọ̀ ọba ògógó ọba àjíkí ọba àjíkí ọba fẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnumọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọ mẹ́rin náà fìn ìbà. ìbà àwọn akọni obìnrin àwọn akáṣọ lérí mọ́lẹ̀ ẹ̀rù obìnrin bambam tán yanyan ìbà yín o. ìbà aláàlú ògiri òkú ó dọwọ́ rẹ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ ẹ má jẹ́ ó dàrú ẹ má jẹ́ arógun àtẹ̀gbèrú ó dọwọ́ yín o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ alákòókà tó lálápò orí pé kò lójúbà ilẹ̀ ilẹ̀ alánú ilẹ̀ ó dọrẹ ọmọdé àṣìlẹ̀ tẹ̀wọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ o má jẹ́ gun ayé gun alẹ́ mọ́jà àdìsọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn má jẹ́ abá wọn tẹ̀ ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ má jẹ́ abá rúwọ́ tó papọ̀. ẹ̀yin ènìyàn mi nǹkan ńlá kan ṣẹlẹ̀ lánàá mo fẹ́ kẹ́ kí mi pé mo kó ẹ̀yọ́ Ọlọ́run ọba. lánàá òde yìí àbúrò mi tó máa ń wà mí ó padà sí ìlú òkè ó lọ rí àwọn fámìlì ẹ̀. ó wá lọ́kùnrin kan tó máa ń gba aṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ tó tún máa ń wà mí because ẹ mọ̀ pé iṣẹ́ tí mò ń handle pọ̀ so kò jẹ́ kó rọ̀ mí lọ́rùn láti lè máa drive ara mi. ọmọ yẹn ẹni tí mo wá tó máa ń replace ẹ̀ yẹn ló wá gbé mi jáde lánàá. ẹ̀yin ènìyàn wa mo fẹ́ kẹ́ máa tọ́jú ara yín dáadáa ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba. ìṣiṣẹ́ kan ló wà láàrin ikú àti ìyè lánàá Ọlọ́run ló yọ wá o. àwa mẹ́ta la wà nínú mọ́tò spirit bí kàn bá mi sọ̀rọ̀ ní lánàá pé kí n mọ́ sùn tó ti bá ti jókòó sínú mọ́tò máa sùn. ẹ̀kọ́ mẹ́ta kan wà tí mo fẹ́ kẹ́yìn èèyàn kọ́ ń bẹ̀. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ́nà ẹ má mọ fẹ̀kẹ̀tẹ̀ pẹ̀ sẹ́yìn sí ti mọ́tò mọ́ pé jẹ́ ń jókòó kí n lè relax àbí mo fẹ́ sáré àtẹ́ǹd sáwọn kankan. ẹ jókòó tẹ́ni tí ń wà yín níwájú torí nǹkan lè ṣe dírẹ́fà lójijì tàbí kẹ́ ẹ lẹ́nìkan tí ó jókòó tì wọ́n wájú ẹ má wọn jẹ́ káyé wájú ẹgbẹ́ dírẹ́fà yẹn ṣòfò tó bá tẹ́ ẹ̀ bá ti ju méjì àbí mẹ́ta lọ ẹ má jẹ́ kí ààyè dírẹ́fà kó ṣòfò ó léwu torí táwọn èèyàn ń gbé sára sí tẹ́ ẹ̀ mọ̀ dẹ́nẹ̀ kejì tẹ́ ẹ̀ bá gba dírẹ́fà ẹ máa mọ ẹ́ status wọn ẹ jẹ́ kó fún yín ní report láti hospital àbí kẹ́yìn fún ara wọn mú yín wọn lọ kẹ́ lọ gba test ẹ̀ tán run especially ẹni tó bá ti jọmọ́ bíi heart disease tó bá ní ẹ má gbà bíi driver gbẹ̀rù tó bá ní bíi kí ló ń porúkọ ẹ̀ hypertension BP ẹ má gbà wọ́n ẹni BP ẹ bá máa ń lòkè tí ń lọlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ikú tẹ̀ ẹ máa ń rí táwọn èèyàn máa ń kú sí di steering mọ́tò táwọn èèyàn máa ń ṣe kíní yẹn púpọ̀ nínú ẹ̀ heart ló daṣẹ́ lẹ́ o lójijì àná Ọlọ́run kó wa yọ. bá a ṣe ń bọ̀ lánàá tá a dé tí mo kó sínú mọ́tò spirit mi ní pé má sùn yín rédíò sókè kó máa gbọ́ ìròyìn ni wọ́n fún wa ní beat sí beat yẹn ó wá jẹ́ Nigeria music kò tí wàá jẹ́ kí n sùn ó kàn ń kọ́ tẹ̀lé olórin lẹ́yìn inú mi ń dùn kò jẹ́ pé mò ń dupá ju sẹ́ mo sá jókòó kò jẹ́ kí n relax bọ̀dẹ̀ tán yín sí àti wind up glass mọ́tò tẹ́ pé everything kò sí bí ẹ ṣe lè mọ̀ pé à ń gba ẹ̀sì sára arìndáyè kan gbà mo kàn déédéé tí dẹ́fà kí wá ní lójijì mo rò pé yìnbọn fún ni pẹ̀tù kílẹ̀ mẹ́ta yẹn mo ti yìnbọn fún pé ní adẹ̀wà láàrin tírélà méjì mọ́tò wà láàrin òun gba track àárín láàrin Mọ̀wé Ìbàfò expressway ni o àti fẹ́ẹ̀ dé redeem níbi kápásí láti tán padà wá sọ́nà Mọ̀wé ibẹ̀ ní kíní yẹn ti ṣẹlẹ̀. ǹjẹ́ jẹ́ mọ̀ pé mọ́tò ńlá tó wà lẹ́gbẹ̀ẹ́ wa lèmi ń wò wọ́n ní mọ́tò yẹn òdòdó wà mọ́tò mi ti fẹ́ lọ forí sọ tírélà yẹn bí mo ṣe tẹ̀sẹ̀ bọ́ wọ́n rí pé nìyẹn ti lọ bó ṣe ṣe yẹn náà ló ṣe gan ó kàn ṣe báyìí gírì
mo ṣe tẹsẹ̀ bọ àárín ẹsẹ̀ nìyẹn mo rí pẹ́sẹ̀ ò sí lórí tótù mo kọ́kọ́ yọ ẹsẹ̀ kúrò lórí tótù mo gbẹ́sẹ̀ lé brake mi ì lè tẹ̀ lójijì mo lọ sáà láti máa divert mọ́tò yẹn pẹ̀lú left hand mi pé kó fi padà wá síbi tá a ti lè park ọwọ́ tí màá nà káwọn mọ́tò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kí wọ́n lè fún one space ká mọ̀ sáré bọ́pà tó ti di pé mistake wa mọ́tò yẹn fì most àwọn mọ́tò tó wà lẹ́yìn ọlọ́run fún wọn ṣe àwọn náà slow down mọ́tò kóró pé kan wà lẹ́yìn wa ìyẹn ti notice pé kankan ṣẹlẹ̀ ó lóòrò pé bóyá àbúrọ̀bà ni pé nìkan fẹ́ rọ́ọ̀bù ara wọn ni ìyẹn sáré lọ bó ṣe di pé èmi park báyìí òun sáré lọ park síwájú ó sáré wá àwọn yẹn bá bò wá gbàtí máa rí ó ti lọ́ọ̀kì ilẹ̀kùn ó ti central lock ilẹ̀kùn window ti central lock ẹ̀ ìyẹn náà ẹ lè rí window wide down òun ló jẹ́ kí ọlọ́wọ́ náà fáwọn èèyàn kan máa ń ba ọlọ́run kan fún wa control ni ó mọ̀ sí mọ́tò mi tó ń bá speed bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa lápá ọ̀tún àṣà park ìgbà tí màá dẹ́rẹ́bà ti lọ inú mi bàjẹ́ mo ní ọ̀gbẹ́ni ọdẹ báyé mi jẹ́ kí ni ẹnìkan bá ní kò tí kú ẹgbẹ́ mi wá ẹgbẹ́ àbárọ̀ mi tútù ice block ló wà náà ẹ̀ mo ṣe bu sọ́wọ́ mo bu fún ọ lára tó ní mi tó fẹ́ dá ice block gbó kó mọ̀ àlọ́ gẹ pátápátá mo kàn dábò ní fà lẹ́ẹ̀mejì lẹ́dí ẹ̀ sá ń tẹ ibi láti left ẹ̀ báyìí ó gbọ́wọ́ síbẹ̀ ó tẹ ọwọ́ ẹ̀ mọ́nà báyìí ó ń ṣe nígbà tí mo ní kò mọ mi yóò nà ó kò mọ mi yóò nígbà tó máa tají inú mi kọ́kọ́ dùn mo kígbe pé ọlọ́run mo dúpẹ́ tí mi lóko yàn lọ́rùn ọlọ́run mo mọ̀ dúpẹ́ àárẹ̀ yẹn ibi tí mo ti ń ṣe yẹn lọ́wọ́ ẹni kí ni Jagunlabi sọ ó ní kí ló dé tèmi tan hazard light mo ní mi ṣe ní tan hazard light àṣẹ ìmọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ló bá lòun wá kiri fún ẹ̀yìn touch light kí lè fẹ́ ṣe ló fẹ́ pa hazard light yẹn kí lè fẹ́ pa fún ṣe fẹ́ kí mọ́tò róòlù wa látẹ̀yìn ni kí ló sọ àdìpá páàkì mọ́tò kí ló ṣẹlẹ̀ mo wò títí nígbà tẹ́yìn rí mọ́tò tó páàkì kalẹ̀ kí ló tẹ́ ìbèrè pé kí ló dé ta páàkì tá a lọ mọ́ ẹ̀yin ò mọ̀ tí ìsìn pé mo dẹ̀bọ́ lẹ́nu mọ́tò mo lọ ṣe nǹkan kò sí nǹkan kan tó yé ọlọ́run kan bá mi dá padà ni mo yá gbé mọ́tò ṣíṣí mo ní bá pe ọmọ kan bọ́dì mi ṣe ìpín nílé ṣe ó yá ẹ lọ́ bá rú sí ọ̀nà tí mo ti gbà á bá gbé lọ sàmúsàngódù mo ṣàwó èrè lọ́wọ́ mo dẹ̀ fún ní owó tí ó fi rògùn kó bọ́ lẹ́ǹbí pèmí o tó bá ti dé ọ̀ṣútù lọ́la pèmí o owó ọ̀ṣútù mo fún ẹ̀yẹn o lọ sọ́ṣútù o kò dẹ̀ pè mí thank God láàárọ̀ o ti pè mí bọ̀ nǹkan tó ṣe mí jù lánàá kò sẹ́dá tí ò lè ṣe mo mọ̀ bẹ̀yìn ni ní wákàtí ẹjọ́ nítorí tọ́lọ́wọ́n ba ẹ̀yin ènìyàn wa ẹ chẹ́kì ara yín dáadáa ó lè ṣe ẹlòmíì náà ó lè má ṣe dírẹ́bà ó lè ṣe wọ gangan tọ́hún pé ẹ̀yìn bàbá aláyé ẹ jọ̀ọ́ nítorí lọ ẹ tọ́jú ara yín ṣẹ́ni tẹ́ ẹ bá ń ronú pé ọmọ ìyàwó ọmọ ọkùnrin ló ní pírọ́blẹ̀mù yẹn bọ́dẹ̀ ṣe fi tírẹ́nì ọkùnrin nìyẹn ọlọ́run dẹ̀kọ́ ló sọ bẹ́ẹ̀ àwọn wèrè kan ni wọ́n kọ́ sínú ìwé tí wọ́n sọ fún yín pé ọlọ́run sọ pé ọkùnrin tí bá tọ́jú ilé yóò wọná ọkùnrin ò ní náà kankan wọ̀ o ntágbára rẹ bá gbé ni ọ ṣe tágbára rẹ ò bá ti gbé tètè wá bọ́ ṣe ìṣìnàjò rẹ gbogbo ata wà lórílẹ̀ tá a rìn kiri ló ní ipa tá a máa kó nínú ayé àṣírí lẹ̀ ń gbọ́ lẹ́nu mi lénìí tó o bá ṣe wà lórílẹ̀ tó ń rìn lọ́wọ́ ọ ní impact tó o máa take nínú ayé ṣùgbọ́n tó bá fi lè fira rẹ lẹ̀ tó jẹ́ kí prayer bá tiẹ̀ jẹ́ prayer yẹn tó o bá lọ gbogbo àwọn tó rúlu wa lé ní pátá kò sílẹ̀ tó mojú orí bàbá rẹ̀ bàbá tó bí ẹ lọ béèrè Babangida ò mójú orí bàbá rẹ̀ ẹ béèrè lọ gbogbo wọn kì í sọ nìkan mélòó ló mójú orí bàbá wọn mélòó lẹ rí nínú wọn tí ń ṣe remembrance ìyá tó bí ẹ má jẹ́ kí prayer bá ti ń jẹ́ o tí obìnrin ò bá tó bá pè yín lẹ́nìí tẹ́ ẹ̀ bá jẹ́ yóò pẹ́ lòmíì báyìí ṣe rínú bọ́kùnrin bá pè obìnrin tóbìnrin ò bá jẹ́ mọ́ yóò pọ̀ obìnrin míì bọ́ọ̀sì àìdídí mo ń bá wí o kì í ṣe ọkùnrin nìkan kì í ṣe obìnrin nìkan o ẹ fúnra yín ní pressure mọ́ níwọ̀n bá
ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run mo bẹ̀ yín ni ẹ jẹ́ kí àlàáfíà kó jọba nú ayé yín ìgbà táwọn ríra wa yìí ládùn mọ́ ìwọ̀nba tẹ́ ẹ bá ní ìyẹn jẹ ẹ fọ́mọ ẹ fún ìyàwó ìníkẹ́ ẹ má tẹ́kẹ̀ rẹ̀ sọ́sílẹ̀ lórí ìyàwó àtọmọ ẹ tọ́jú ìyàwó àtọmọ níwọ̀nba gbàgbára yín ṣe gbé ẹ má go beyond tọmọ yín ò bá lè lọ sí adé school ẹ jẹ́ ó lọ sí primary tìjọba tí ó fẹsẹ̀ ní padà ẹ má yọra yín lẹ́nu kí gbogbo èèyàn tó lọ private school láyé ní jẹ́ èèyàn láyé ni àìmọye tó lọ private school tó dọmọ ẹyẹ tó dọmọ aṣẹ́wìn kásìgboro àìmọye nínú wọn tí mo gbó kiri àìmọye lọ private school tí ò wúlò fóbi tí ò wúlò fún faraàlú tó yẹ pé òun gangan ní nuisance àdúgbò àìmọye bí ọ̀rọ̀ tẹ́sán láàrin ni gbogbo ọmọ tẹ́ ẹ pa súná wọn pátá ó nínú ọgbà ẹ̀wọ̀n lọ́pọ̀lọpọ̀ wọn wà ọgbà ẹ̀wọ̀n ẹ lọ́wọ́ wọn àwọn arasaki àwọn akimu àwọn sakiru wọ́n kó rehabilitation center ìmú ìbílẹ̀ tí ń wò ní ẹ̀sọ́ ọpọlọ fún ló wà níbi gbogbo mu kò ní túmọ̀ nítorí ọmọ nídìí ní basic thing ẹ jẹ́ kó ní education ẹ jẹ́ kó mọ àwọn ara rẹ̀ kó mọ ilé ayé tó wá ìwọ tó o bá ti ráàyè ọmọ tó o ráàyè kiri o kàn bí wàhálà sínú ayé fún ọmọ ní tó o ráàyè àti bá wọn sọ̀rọ̀ tó o ráàyè jókòó tó àwọn ọmọ rẹ kéèyàn jókòó tó ọmọ ní kókó kẹ́ ẹ máa ráàyè takùnọ̀sọ ọmọ bí abẹ́ ṣe rí yóò wo bí ìyá rẹ̀ ṣe rí kó tó wùwà ìwọ ń jálè onílẹ̀gbà ọwọ́ àdúgbò àwọn ọmọ tó o bí tó fi ń tọ́ ní Amẹ́ríkà wọ́n ò yà dáadáa tá bá ti ń dé kirikiri náà ń kó wọn lọ wọ́n pọ̀ torí pé ìwà tí bàbá wọn wò wọ́n wù dandan ni ẹ̀yin lẹ́yìn tí bàbá rẹ̀ ta dúró gírí ni tọ́mọ rẹ̀ ò ní ta tọ́mọ rẹ̀ ò ní mú gbọ́dọ̀ tí ó ní ilé ayé rẹ̀ tí bàbá rẹ̀ ta dúró gírí tó ta kokéèrí táwọn ọmọ wọn yìí mú ẹ lọ wọlé wọn torí ẹ̀ la ṣe ń sọ gbogbo eléyìí nìyí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹ fúnra yín sùúrù ẹ má pressurize ara yín ẹ má yọ ayé yín lẹ́nu ìjẹ́ ẹ mú tí ò bá ti wá rọrùn ẹ mú kìí ṣe dandan ní tó ṣe kókó jù nílé ayé ni pé má ṣọ̀lẹ má ṣe ọ̀lẹ tó o bá ti ṣọ̀lẹ tó o rojú ebi ò lè pààyàn kú láyé ebi ò lè pààyàn kú àìmọye tó àní ìrìnjú máa lọ lẹ́yìn abala bẹ̀yẹn ẹlẹ́ tó ṣe kókó lẹ́lẹ́kejì tí màá tún mú wá òun ni ọ̀rọ̀ àwọn èèyàn wa tó wà South Africa ẹ̀yin ènìyàn wa wàhálà ń bẹ South Africa o wàhálà ńlá ogun ńlá ń bẹ South Africa fáwọn ọmọ ìlú míì tó wà mẹ́tọ́jọ́ ọmọ Africa ṣé ìṣèlú tó sọ South Africa dàbẹ́ òun ni mentality tó ti ní látàyé òyìnbó tó òyìnbó kó wọn lẹ́rú òun ni òkú ò lórí wọn ìlú orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni mo rí tó jẹ́ pé àti máa gba ìgbàkúgbà nílé ayé wa àkàǹkankún àwọn tó sì kọ́ọ̀sì pẹ́lẹ̀ tá à ní làwọn aṣọ́bodè wa wọ́n gbàbọ̀dè fórílẹ̀-èdè yìí South Africa lóun ò fẹ́ rí àjòjì gòdògbò àwa ń tiwa àjòjì gòdògbò ní kọ̀ǹtrol ẹ̀ tiwa má wà lọ́wọ́ ẹ lọ wo dáadáa nínú táyé ìlú táwọn èèyàn máa wọ̀ pẹ̀lú ìrọ̀rùn tí ò sẹ́ni tó lè mú wọn sí ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Nàìjíríà ni ẹ lọ wọ báwọn custom wọn ṣe ń behave ní border àti immigration mú mi ń jọ kan mò ń wọlé bọ̀ láti Sẹ̀mẹ̀ immigration wa dá mi dúró mo dẹ̀ ń fi ID card national ID card èyí tó bá sọjọ́ ṣe fún wa ń gbà yẹn mo dẹ̀ fi hàn wọ́n wàhálà wọn dẹ̀ deny mi wọ́n deny mi níbi pé wọ́n tó wo kíní tí mo kọ́ sẹ́kẹ̀ẹ́ mi báyìí tí mo já tó sẹ́kẹ̀ẹ́ táwọn Ìbàdàn máa pé kò bọ́mọ jẹ́ ni o ẹni tó bá jẹ́ bí ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ nípínlẹ̀ Ọ̀ṣun lọ́dọ̀ wa táwọn ajá sójú wọn rèé gbogbo mi ní sáìdì Ìkìrun Ìrágbìjí Ìré Ọba Àgùn títí lọ níṣà ìlà táwọn ajá sójú rèé ẹ̀yọ̀kan yìí lọ́ọ́ gbayè lọ́ọ́ kúkú ẹ wá mú mi sẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́mìí ìsọmọ Nàìjíríà kí n jẹ́ wàrà pé Ghanaian ni mi mo wá wo immigration yẹn títí Yorùbá ni o tó kọlà sẹ́nu tó bá jẹ́ pé mo kó oògùn dáníjọ́ náà bí òkà gbóná wà láàmà nà mo fi títóbi Ọlọ́run tó da ayé búra nǹkan tó dé àjọ náà tó ní mo bá fa gan-an nílùú bàbá mi
ọgbọ́n Yorùbá tí mo sọ lẹ́nu wọ́n gbọ́ Yorùbá tó mi wọ́n bí bàbá rẹ̀ dà kó sọ Yorùbá tí mo sọ lẹ́nu ọ̀wọ́n á sọ fún mi pé mi padà síbi tí mo ti ń bọ̀ wọn ò tí ì rí pẹ̀lú gba bàbá rẹ̀ dà débẹ̀ ọ̀ọ́ni jẹ́ wọlé lọ síbo ibi kan tó gbà láàárọ̀ nígbà tí mo ń lọ mo wá gbọ́ ọ̀rọ̀ lẹ́wọ̀n sọ pé mi ní kọjá sọ pé ẹni tó wà ń bí láàárọ̀ kó yọjú sí mi tí ìbá sọ̀rọ̀ ló clear mi pé kí n máa lọ ẹ sọ gbogbo nǹkan dín náà dáadáa mọ́ wa lọ́wọ́ Nàìjíríà tá a pé ìjọba wa fún nìyẹn ìjọba tó dẹ̀ wà ń bẹ̀ ò ní í ṣe nǹkan kan ẹ̀ẹ́dẹ̀ máa rí dáadáa tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ìlú yìí tó sọ everybody di dáadáa nìyẹn àwọn wèrè kan torí pé fẹ́ pawó owó wèrè ẹ̀ẹ́dẹ̀ sọ gbogbo nǹkan ẹ̀ẹ́dẹ̀ sọ dòdì owó kọ́bẹ́ tọlọ́pàá láàrin lónìí tí immigration náà ń bọ̀ lọ́la àtàwọn custom àwọn tí wọ́n da orílẹ̀-èdè ìlú ìrúnu gbogbo ọba ńláńlá kẹ̀kẹ̀kẹ̀ kákó wọlé ibi kan sálẹ̀ bá wọlé ilẹ̀ Nàìjíríà ẹ̀ẹ́dẹ̀ nídi kí ìjọba sọ pinnu lórí ẹ̀ kẹ́ probe bọ́dà àwọn tó wà bọ́dà ṣe probe wọn rí pé bóun ní bá ṣe wọlé probe wọn ṣe kan dákẹ́ ẹ̀wọ̀n wọn ràn ogun wa ń ja aráàlú lọ́tún lọ́sì aráàlú wa ń pariwo ẹ̀ wọ́n á sọ pé àwọn tí ẹ̀yìn mọ̀ pé àwọn enemy yín ló wà nídìí insecurity yìí tí bàbá Bọ́lá náà Tinubu sọ nìyẹn mo mọ̀ pé lóòótọ́ àwọn enemy yín ló wà ń bẹ ṣùgbọ́n ẹ̀ tètè gbà báwọn enemy yín ni ṣe nígbà tí wọ́n pa Ọlákùnrin ọmọ bàbá olórí Afẹ́nifẹ́re nígbà tí wọ́n pa ọmọ ẹ̀ ṣé ẹ mọ statement tí ẹ mẹ́kì ń gbà náà ṣé èyí sọ pé àwọn enemy yín ni wọ́n gbà nígbà tí wọ́n pa dókítà kan ní area Ọ̀yọ́ ní Òkè Ògùn gbọmùgbọmọṣọ tẹ ní máa yẹn ni kí ni reaction yín gbà náà ẹ lọ́wọ́ gbọ́ ẹ lọ́ pépà gbé kò sọ̀rọ̀ yín kan tẹ sọ báyìí tí pépà ò gbé ẹ lọ́wọ́ reaction yín gbà yẹn nígbà tí olóyè Sunday Igboho lọ fogun jà Iskilu àbí wọn gbókọ rẹ̀ ní gàngàn ṣé ẹ máa ń tẹ́sọ́ kí ni reaction yín nígbà tí Buhari padà wà á retaliate tó wá bọ́ olóyè Sunday Igboho jagun pẹ̀lú àwọn DSS kí ni reaction yín bàbá Bọ́lá Ahmed Tinubu lẹ́ni lẹ wá mà pé àwọn enemy yín ló wà behind the insecurity èyí lẹ wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ báwọn enemy yín ló wà behind the insecurity ẹ gbọ́ bí tó ti sọ bẹ́ẹ̀. You are playing to the hand of agents, including my own enemies, who want to use insecurity to get rid of me. I'm a very stubborn politician. I just refuse to go. And I will campaign for my second term. I will work hard. So, bàbá gbà lẹ́nìí pé àwọn enemy àwọn ló wà behind the insecurity. Wọ́n mú àwọn èèyàn ní Kwara odidi ìlú bíi 30 something. Wọ́n clear wọ́n sọ di ahoro. Ẹ wá rí àwọn enemy yín ló wà behind the insecurity. Wọ́n pa ọba lẹ́kìtì, wọ́n pa Lóńdó, ọba bíi mẹ́rin ní Fọnáfọ̀tù nínú ìjọba yín. Ẹ láwọn enemy yín ló wà behind the insecurity. Bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ̀ bá ké síta káyé ó bá yín tẹ́wọ́ gba kíké yín. Eléyìí tẹ́ ẹ sọ ń kọ̀rọ̀ yìí wọ́n padà ló against yín tó bá yá. Àṣírí ẹgbẹ́ lẹ́nu mi lé nìyí. Ẹ̀yin ò tiẹ̀ bẹ̀rù pé tọ̀sà òkè ò bá gbà kẹ́ ẹ dìgbà náà ńkọ́ tẹ́ ẹ ti torí òṣèlú tẹ́ ẹ jẹ́ kí nǹkan máa bàjẹ́ máwọn èèyàn lọ́wọ́ nínú ìlú ẹ wá lò ní ẹ wá sọ fún wa pé àwọn enemy yín ló wà behind the insecurity àwọn enemy yín wá ìtẹ́ ìfojú wọn gbólẹ̀ ìdà tí ń bẹ lọ́wọ́ yín ìdà ṣàkóso ẹ lò ẹ wá sọ fún àwọn enemy yín ló wà behind the insecurity so kẹ́ enemy yín máa gbádùn kẹ́yìn máa fẹ̀mí àwọn ọmọ yín tàfàlà ló pè yín bàbá inú gbogbo tí mo gbà pẹ̀lú yín mi ìgbà ilé lọ́wọ́ yín ẹ jáde ta kẹfọ́ ń gbalẹ̀ ó ṣe wá bẹ̀rẹ̀ enemy nígbà tí Jésù sọ pé àwọn ọ̀tá òun ẹ̀wọ̀n kí kẹ́sì yẹn kẹ́sì tó tí ò sáàdì létí ni bí kọ́lọ́run Elédùmarè wọ́n sọ pé àwọn ọ̀tá òun ní ń bá òun fà á mọ̀ pé yóò jọba létí èèyàn gbogbo nǹkan ìdà ìṣàkóso lọ́kọ́ sí yìí níwájú lọ́tẹ̀ ń búra gbogbo ìṣàkóso lẹ́gbàá irú àwọn enemy wo wá lọ́wọ́ àgọ́ síbi kan tí wọ́n ń sáré tẹ̀ ń wó ran pé enemy yín lẹ́ẹ̀gẹ́ àgémọ́gí ẹgẹ́ enemy yín àgémọ́gí tẹ́ ẹ̀ bá tètè gé wọn mọ́gí wọn ò ní bẹ̀rù wọ́n ṣe jù bá ń lọ ṣe rò pé èmi tí yín galọ́n ló yọ láìpẹ́ ní October 1st last year Ọlọ́run ọba ló yọ wàhálà rẹ̀ ṣì wà lẹ̀ tí wọ́n ti clear rẹ̀ tán Bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ bá dẹ́ enemy yín mọ̀ ẹ tètè bọ́ ta kẹ́ jagun pẹ̀lú enemy yín káyé orí
pé ẹni mi rè kẹ́tọ́ lè gbà pé ọ̀tá yín ní í ṣe bẹ́ẹ̀ ẹ ti rí ọ̀tá ni ẹ mọ̀ ìsìbẹ́tà kẹjáde kẹjẹ́ káwọn èèyàn mọ̀ òdodo ọlẹ́gbẹ́ yẹn o because ẹni tí bá sọ̀rọ̀ kó mọ rántí àwọn tó mọ̀ ọ̀rọ̀ gbọ́ irú àwa mọ̀rọ̀ gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ̀hún àwọn ẹni mi àmọ̀ pé ti dá wọn mọ̀ ó yá ẹ bọ́ sójú ìjà pẹ̀lú wọn ò gbọ́dọ̀ nísinmi ẹ má mú kékeré pẹ̀lú wọn o torí wọ́n bà nǹkan jẹ́ mọ́ yín lọ́wọ́ wọ́n ti bà ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe wà kò sí sí tẹ́lifí dìmọ̀ ẹ̀ torí àti rí nǹkan tẹ́ ṣe láti yọrí ara òdẹ̀lú nígbà tí bàbá bá ń sọ pé àwọn ọ̀tá ní yàn lẹ́nu tí òjò oró wálé ṣé káwọn ọmọdé máa kú lójú rẹ̀ ni ṣé káwọn ọmọdé máa kú lójú yóò bá sì lọ ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kú lójú ẹsẹ̀ èwo wà lẹ́fẹ́ gbà fún abẹ́ báyìí bàbá ẹ bọ́ sójú ìjà gidi pẹ̀lú ọ̀tá yín ẹ má fọ́ ọ̀tá yín ní British space ẹ ń fún wọn British space ló jẹ́ ká máa rí yín wọ̀ lára láyé Abacha tànábí pàrípà gbá bàbá lára bá rẹ̀ débẹ̀ nítorí ìbò lẹ́fí fi ẹ̀mí àwọn èèyàn tafàlà ẹ bọ́ta o ntọ́lọ́run ó ṣe ọlọ́run ó ṣe o ìbò eléyìí ọlọ́run ti ń fún yín láwọn ogun kankan jà ìbò yẹn ọlọ́run ti ń fún yín láwọn ogun kan jà àwọn tẹ́ ẹ dojúkọ yẹn a mọ̀ wọ́n ẹ mọ̀ ẹ̀yin náà má pọ̀ tà yín ni wọ́n ṣùgbọ́n nílẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀gbà tó ti ń dùn ẹ̀mí nìyẹn tó rà sọ fún yín kẹ́ tó gbàjọba ìṣàkóso àwọn ará abẹ́ ọ̀tá yín ni wọ́n o lónìí ẹ̀ṣẹ̀ wọn á rí pọ̀ tà yín ni wọ́n tẹ̀tẹ̀lẹ̀ àwọn sì lẹ́ńsáìdì tó ẹgbẹ́ ti fi ẹ̀mí olóyè Sunday Igboho wọ́n ti fi takáìtì ni ẹ̀ṣẹ̀ máa sọ lóde pé ọ̀tá yín ni wọ́n ṣẹ̀wọ̀n pé yóò dùn àwọn èèyàn gan fún tẹ́sọ̀ yẹn èyí lè ṣẹ̀wọ̀n àgbà kọ́ta yín ni wọ́n ṣe ẹ̀ẹ́gbà gbogbo àtàgbà gangan rú tí wọ́n ń pa kókó pa gógùn tí Buhari ń fọwọ́ra wọn lórí tí ń wọṣọ white sí wọn lọ́rùn tí ó kún wọn lamẹ́ríkà lọ gbádùn síbẹ̀ tó kó wọn lọ láìpẹ́ táwọn ìjọba yín tí tó ń kó wọn lọ tó lọ́mọ dáadáa ni wọ́n ẹ sì mú olóyè Sunday Igboho ẹ pààyàn mọ́ létí ẹ̀ ntẹ́mi ó sọ bàbá àwọn ọba yín jà ó lẹ̀ Yorùbá kódà mo ti sọ dáadáa láìmọ̀ ìgbà àbá yín jà àbá yín sọ̀tá ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ mọ̀ fogun jara yín ogun máa dákẹ́ wọn òran èéfín jara yín púpọ̀ yín sì ń ba nǹkan jẹ́ mọ́ yín lọ́wọ́ púpọ̀ kọ́kọ́ lẹ́yìn máa dákẹ́ sí àwọn kankan wà tẹ́yìn ó kọ̀ pẹ̀ lágídí tó bá dé stage kan mo mọ tí mo lè fi kì í tẹ́ fi jà ìfẹ́ kì í débẹ̀ mọ́ nítorí ẹ̀mí kan bínú sí yín lọ́wọ́lọ́wọ́ torí kì í ṣe ibi tá a sọ̀rọ̀ sí lọ́rọ̀ wà ẹ̀wọ̀n gbogbo nǹkan wọn wá ń ṣe nǹkan tó wù àwọn wèrè amukú mẹ́kọ̀ yìí ẹ̀jẹ̀ wọn tó tẹ̀ amẹ́rẹ́ rẹ̀ lẹ́ẹ̀kejì sẹ́tìjọba bá bọ́ lọ́wọ́ sọ́wọ́ Àtíkù ní kó bọ́ sí ni ṣe rò pé dùnú wa ni kíjọba yóò bọ́ sọ́wọ́ Àtíkù ní tẹ ìlú jagunjagun ni Àtíkù tá a máa bá rí tí wọ́n sọ ọmọ ìlú yìí tá a mọ̀ bàbá tẹ́ ẹ bá ṣe dì nífù ẹ̀yìn yẹn làwọn dùn sí o àátò sẹ́yìn yín ẹ ṣe dì nífù ogun ò gbọ́dọ̀ já àwọn èèyàn mọ́ ẹ má jẹ́ kẹ́mi àwọn yóò ṣòfò mọ́ lórílẹ̀‐èdè yìí ẹ gbégi lé pé ibikíbi tẹ́ bá ti gbọ́ pé wọ́n tajà ẹ̀ lẹ́bàá wàhálà ni ọba àlú yẹn dáràn commissioner of police wọn bẹ dáràn ìgbàlélẹ̀ náà pé ẹgbà àwọn yẹn ṣiṣẹ́ ẹ rí i pé wọ́n ṣiṣẹ́ commissioner of police náà mọ̀ kìlọ̀ fún àwọn tó wà gbọ́dọ̀ pé tẹ́ bá jẹ́ káwọn èèyàn dandan wọlé sí ibà yìí tó àṣírí yìí síta wọ́n tó àṣírí ara wọn ẹ wá dákẹ́ ẹ wá ń wòran ẹ wá ń fọwọ́ra gbogbo yín wá ń fọwọ́ra aburú ẹ ń fọwọ́ra lórí kí ni ẹ wá escalate díẹ̀díẹ̀ ẹ wá ń wọ àwọn ibi tó yẹ kó wọ̀. bọ́dà wa DSS tó bá wa sọ̀rọ̀ láìpẹ́ yìí pé káwọn èèyàn ká má mọ kékeré ọ̀rọ̀ security kì í sọ̀rọ̀ ọlọ́pàá nìkan kì í sọ̀rọ̀ sọ́jà ẹ kà fẹ́mi àwọn èèyàn ṣòfò lójoojúmọ́ ni ìgbà mi information wà lọ́wọ́ aráàlú yóò kíìpù ẹ̀ yóò dẹ̀ máa pa sọ́jà tí ń sọ ta ló jẹ̀bi ẹ jẹ́ káwọn aráàlú náà kí wọ́n mọ̀ pé iṣẹ́ wọn níṣẹ́ security ara iṣẹ́ wọn ni ẹni bá mú Boko Haram wá tó fẹjọ́ rẹ̀ sùn àbó fẹjọ́ ìyá tí aláṣọ pé wọ́n fẹ́ ran jẹ́ kó òun ẹ tírìtì kéèsì yẹn bó ṣe kẹ́ tírìtì ẹ̀ ẹ má mẹ́ni tó wá fẹjọ́ èèyàn sùn ẹ má sọ sátìmọ́lé mọ́ àwọn tí wọ́n fẹjọ́ wọn sùn ní ẹ mú kẹ́dí pẹ̀lú kẹ́ púròbù ẹ̀ fọ́dà kẹ́jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe àwọn náà nílẹ̀ àwọn àlejò gbogbo orí ìjọba wọlé wá tí wọ́n fẹ́ sọ ìlú tiwọn mọ́ wọn lọ́wọ́ wọ́n dẹ̀ máa pè ní ìlú wọn pé ìlú wọn ni tí àwọn bàbá àti bàbá wọn jọjọ ṣiṣẹ́ ìlú yìí ni ara rú ẹ̀ ni àwọn Imam Ọ̀fà tí ń pera ẹ̀ lọ́mọ Mali pé bàbá ńlá àtàwọn Mali ló ti wá bàbá ńlá rẹ̀ wá láti Mali tó yẹ kó jẹ olórí Ọ̀fà
irú Fàlùkù tó ní Màdúgùrí bàbá òun ti wá só yẹ kó jọ lórí ńlọrin adẹ fún gbogbo wọn lẹ wọn ilẹ̀ Yorùbá yìí náà ni wọ́n máa dàrú wọ́n máa ṣe gbogbo ẹ̀kẹ́ káàkiri sáwọn èèyàn nígbà bòde fún wa ní tí wọ́n sọ ọmọ ìlú wa tí wọ́n sára wa kò sínú wọn tó gbódé mọ́ bàrírí tó sọ̀rọ̀ àwọn Boko Haram láìda tí ìlérí kí máa mọ̀ fọ́ jáde kó máa sọ pé àwọn Boko Haram ayé wọn bàjẹ́ kò ní sọ bẹ́ẹ̀ náà ni tìlọrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nítorí pé ìran kan náà gbogbo wọn ìtẹ́kàn fi yàtọ̀ ni pé àwọn ti pẹ́ lọ́dọ̀ wa ju àwọn ìyẹn lọ nítorí yàtọ̀ ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìran kan náà ni wọ́n adẹ pariwo fún yín ẹ̀dẹ̀ dákẹ́ gbogbo yín dẹ̀ ń múra èyí Yorùbá náà lọ́mọ tòsí wọn lẹ́yìn ilé fún wọn lágbára dọ́tà yìí náà bá yarí pàtó lẹ́yìn yín mọ́ wọn àṣírí àwọn tí Boko Haram wọ́n tú ní kíákíá torí ìlú kan náà wọ́n ti jọjọ wá tí gbogbo alárí kan tó ṣẹlẹ̀ Mali láìpẹ́ yìí ẹgbẹ́ fi hàn yẹn wò tó ṣẹlẹ̀ Mali láìpẹ́ yìí nìyẹn kẹwàá wò wọ́n ṣé wọ́n yàtọ̀ sáwọn tí wọ́n ń dà wá lógun ní Nàìjíríà. Game over. غني ما مسهوة غني ما مسهوة الله أكبر Mama down. Game over. غني ما مسهوة غني ما مسهوة الله أكبر ṣé ẹ ti rí wọ́n pa mínísítà kan ní Libya ṣé Libya ni àbí Mali wọ́n dẹ̀ wọ inú sitting room ẹ̀ wọ́n dẹ̀ sọ́dílé àwọn àṣẹ láìláìláìlá ṣé kìí ṣe èdè kan tá à ń gbọ́ lọ́dọ̀ wọn náà là ń gbọ́n bì ṣé ìṣe láìláìláìlá náà là ń gbọ́n bì ṣé ìṣe Allahu Akbar bismillah Allahu Akbar là ń gbọ́n bì ṣé kìí ṣe kan náà ni à ń sọ fún yín ìjọba ẹ̀yin lẹ́ ń ṣọ̀tá ara yín ẹ̀yin lọ̀tá ara yín àbábọ́lá rẹ̀ Tinubu ẹ̀yin lẹ jẹ́ káwọn ọ̀tá kí wọ́n rí yín bí ẹni tá a máa tẹ̀ torí pé ẹ jẹ́ wọ́n rí yín pé ọ̀tá ẹ máa gbádùn tí wọ́n fàánù ọ̀tá yẹn fi ń gbádùn ń gbórí ibi tẹ́ ń gọ́vàn lọ́wọ́ wọ́n dẹ̀ ń sọ lámbẹ̀ ẹ lo ìdà tó wà lọ́wọ́ yín kì í ṣe ẹ̀yin lẹ́ jagun àṣẹ lásán lẹ́pà kẹwàá wo bí lu ibi bó ṣe rí tí ó bá dàrú kó dàrú ẹ má máa ronú kí ni má gbogbo tọ́lọ̀ fẹ́ yọ̀ǹda fún ilé ayé lọ́lọ́run ti yọ̀ǹda ẹbí ma okó yín ò kú ojú yín ò fọ́ ẹsẹ̀ yín ò rọ̀ gbogbo nǹkan lọ́lọ́run fún yín ó fún yín lé ó fún yín lówó fún yín in abundance tí ẹ bá ti bímọ tó ń palẹ̀ tó ń bímọ ọlọ́run ti yọ̀ǹda ayé fún kí wọ́n á ní náà kí ni náà tẹ̀fẹ́ tó gbà lọ́wọ́ ọlọ́run ẹ̀wọ̀n aróró sáà kejì nǹkan wọn ń bàjẹ́ bàbá sáà kejì tọ́lọ̀ ń bá ṣe tán tí ó fún yín kò ní sàwọn tí ó dá dúró rèé ṣé ẹ gbàgbọ́ yín sínú wọn ni kì í sàwọn wọn dádúró mo tó sọ lẹ́ẹ̀kan sí kì í sàwọn wọn dádúró ọ̀pá agbára tó ti wà lọ́wọ́ yín kì í sàwọn tí ó dádúró rẹ̀ ẹ̀yin lẹ́ ń fogún jara yín ẹ̀ wọ́n ń bẹ̀rù àti pàṣẹ àwọn ẹ̀mí àwọn ń pàṣẹ àwọn ń gèlè wọ́n wá ń sọ bí tẹ́gbẹ̀ẹ́ ìrìn àjò yín gbà ẹ̀ wọ́n ń bẹ̀rù àwọn òpùrọ́ àwọn tí wọn ò ní ìwà ọmọnìyàn lọ́wọ́ èmi èèyàn jọ wọ́n lójú àwọn èèyàn lẹ̀ wọ́n kà kéèyàn àwọn èèyàn kéèyàn àwọn igi kígi igi ewédú àwọn ẹyẹkẹyẹ ẹyẹ labalábá àwọn lẹ̀ ń pè léèyàn bàbá ẹ̀yin lẹ́kọ́ sí ẹ o kí tèmi ni pé ẹ bá ní pàṣẹ Fábíkẹ́ Dábírí kó lọ káwọn ọmọ wa South Africa òdodo ọ̀rọ̀ bẹ̀ nìyẹn àwọn South Africa láwọn ò fẹ́ wàhálà lù tàwọn kò sí pé yóò ṣe lọ lóòlùtọ̀ ní Fàdìgbọ̀n eléyìí tí bá Fàdìgbọ̀n ń bẹ̀ ẹ̀fà kó máa bọ̀ nílé ẹ bá sọ fáwọn èèyàn wa tó bá wà lọ́hùn ká máa bọ̀ nílé eléyìí tí wọ́n ṣe South Africa tó ẹ má jẹ́ wọ́n South Africa wọ́n fẹ́ bí wọ́n ṣòfò ẹ jẹ́ wọ́n máa bọ̀ nílé láìpẹ́ Ghana lé àwọn èèyàn níbẹ̀ náà lọ́dọ̀ tiwọn Nàìjíríà nìkan ní ilé èèyàn Nàìjíríà nìkan ní ilé èèyàn ní Kotonu ń bí wọ́n ti mú mi rí tá a lọ bá yàn ra aṣọ tí ó fi ṣe wedding èmi àti ọkọ ìyàwó tájọ dọ̀hún wọ́n ṣe kó wa láàrin ọjà tọpá nìyẹn jọǹkì rẹ ti mú wa à ń múra láti àti kó tọpá wá sí jọǹkì pé ká wá relax ká tó máa lọ wọ́n ṣe arrest àwọn méjèèjì nìyẹn wọ́n kó wa wọnú etí omi lọ nínú prison wọn bàtà máa débi àwọn bòròró tí ń terrorize Nàìjíríà la bá ń bẹ̀ àwọn bòròró tí wọ́n sùn lọ ṣáláàlú
labábẹ̀ labánu prison wọ́n wá rí pípa tọ́rọ̀ wá pọ̀ tí wọ́n wá yarí pé ṣé national ID card Nàìjíríà ti wá di nǹkan tí ò wúlò mọ́ national ID card Nàìjíríà ti di nǹkan tí ò wúlò ọ̀rọ̀ 2006 ni o ọ̀rọ̀ tó sì wà gọ́ọ̀mẹ̀ntì òun ló ṣe káàdì yẹn fún wa mo ní Ọbásanjọ́ máa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ mọ̀ pé ní Áfíríkà wọ́n bẹ̀rẹ̀ Ọbásanjọ́ tó dáa mọ̀ pé kì í gbọ́ kì í gbà ní Ọbásanjọ́ máa dá sí gbogbo Nàìjíríà máa dá sí kéèsì yìí bó ṣe ká mọ̀ wá lóyún mọ́ àní wá mọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo oríṣiríṣi tí mo bẹ̀rẹ̀ sí ní bá fọ wàhálà mo rò bí ọ̀gá wọn gbọ́ Yorùbá bó ṣe dìde wá nìyẹn ẹnìkan ni àmọ́ sọ̀rọ̀ mọ́ wọn gbọ́ Yorùbá o wọ́n lè yí pápá yẹn mọ̀ ní ká yí pápá mi tí ògùn ọba níjà lóyún lọ́la ṣé ẹ̀mẹ́ tó wà bíbá ẹni ẹ̀ máa ń bí mo nǹkan tó wá ṣe bí kò tó nú ni wọ́n dẹ̀ ṣe ríbi tí mo dress mi ìwọ́sọ rárára so ìyẹn wá jẹ́ kí wọ́n rò pé ọ̀gá àwọn yẹn wá jáde ó gbọ́ Yorùbá bó ṣe pè mí nìyẹn pé kí n wá ló bá ní èmi àtàwọn ẹ̀tajọ wá dà mo láwọn méjì ó dẹ̀ pé àwọn méjì ńlá hold láàrin àwọn yòókù tẹ kó gbogbo àwọn yòókù bòròró ni wọ́n ẹ wá kó wa mọ́ bòròró bọ́sẹ̀ kọ́ àwọn méjèèjì jáde nìyẹn wọ́n bá kó gbogbo ẹrù wa fún wa máa bá ní àwọn ò ní gbé wa lọ wọn ká wá káfà 11 wa ká bàbá ti wa lọ àsáàrà àwọn immigration wọn àárín gbogbo wọn àsáàrà wọn àtàwọn sọ́jà wọn àsáàfi jáde lọ́gbà wọn kódà mi ti ẹ bẹ̀rù mo ń lọ bí pẹ̀lú courage wọ́n rí pójú mi mo fran kò sẹ́ wọ́n rẹ́ni wọn ìrẹ́ni sí wọn mo léjú pa ní gbá irú nonsense wo nìyẹn mo wá náwó nílùú yìí ní nàìjíríà akíní mi gbàdúrà yá kìíní kan harassment ni it's not good mo sọ bẹ́ẹ̀ ibi tí mo ti wá ń lọ àwọn bòròró yẹn ni wọ́n ń wá nígbà tó mú orúkọ tó ní tó sa bòròró tì mọ́lé táwọn wèrè tá a kó sí bọ́dà sẹ̀mẹ̀ tí wọ́n ń dẹ̀ gba bòròró tí wọlé wá tí wọ́n kàn gba change kékeré lọ́wọ́ wọn àwọn èèyàn kò mọ̀ lù wọlé àti bán ẹ̀ẹ́dẹ̀ mú wọn immigration àbábọ́lá rẹ̀ Tinubu ẹ ṣiṣẹ́ lórí wọn ẹ ṣiṣẹ́ lórí immigration Nàìjíríà ọ̀gbẹ́ni ẹ̀gbọ́n òjò wa àbíkúlẹ̀ wa tẹ́ wá láti Ondo tẹ́ jẹ́ lórí àwọn immigration ẹ ṣiṣẹ́ lórí wọn àwọn ni wọ́n dá Nàìjíríà irú àwọn náà bà ayé Nàìjíríà jẹ́ pẹ̀lú ìwà olè ìwà máa owó biribiri tíṣẹ́ ìjọba bá pé yín ẹ lọ́mọ dáko òun náà lè fi bí pa wá náà gbogbo àwọn tó yẹ kó wà lóko ẹ ti kóra yín síbi iṣẹ́ tí ò yẹ kẹ́ wà ẹ wá lọ sọ́bẹ̀ di ibi tẹ́ ẹ pé dandan ẹ gbọ́dọ̀ kọ́lé ẹ gbọ́dọ̀ ra mọ́tò ẹ gbọ́dọ̀ sinmi lórí ọkọ sí dandan ni ẹ bá wa wá ojútùú sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí immigration Nàìjíríà dáràn tẹ́ ẹ bá gbọ́ ojútùú sí báwọn táwọn bòròró gbà wọlé tí wọ́n fi ń kó gbogbo oríṣiríṣi wọlé mọ́ wa lára bí ẹni bá pàṣẹ ẹ tètè lọ wá jáde wọ́n sàwọn arákùnrin wa náà ní sọ pé ká máa wọlé bọ̀ ẹ tètè múrò ẹni bẹ́ẹ̀ jáde láì ní ìwé wọ́n dẹ̀ máa sọ lúwa di ìlú tiwọn ẹ lọ ojú gbogbo títí káàkiri gbogbo ọ̀nà Ògbómọ̀ṣọ́ wọ́n wá ń kiri wàrà kiri mọ́ kiri wàrà máa gbé ọmọ tí eṣe ń kórìí rẹ̀ kiri àdúgbò ṣé ara wa làwọn eléyìí ẹ wá ń fogún jà wá nínú igbó wa wọn ò já nísinmi ibi kí sànígbà wọlé wa ẹ tètè wá nǹkan ṣe sí o Bọ́lá Ahmed Tinubu ẹ pàṣẹ fún Olúbùnmi Òjó kí wọ́n tètè lọ gbá ojúṣe sí ọ̀rọ̀ immigration tí wọ́n ń gba owó kọ́bẹ́ ń bọ́dà tí wọ́n bá ṣe àwa fún ara wa á fi surveillance sí àdúgbò gbogbo bọ́dà yẹn á kà á bí mẹ́ta mọ́nu yín tí wọ́n ràn lẹ́wọ̀n gbére bí wọ́n ìjọba òsì ràn á sọ wọ́n lóko pa torí wọn ò jẹ́ ká lálàáfíà immigration ní fogún jà wá immigration Nàìjíríà ní fogún jà wá wọ́n láyé pọ̀ ṣé kìí ṣe bọ́dà làwọn pípín gbà wọlé ni a máa gbọ́ pé ìbọn tán lò Mali náà ń kó wá sí Nàìjíríà ní bóun ló ti jẹ́ tí kò sí yẹn bọ́dà mọ́ ni ẹ̀dẹ̀ ń gba sálárì lórí ìkànnì yìí a ní rí jù báyìí lọ lónìí sísítà fún ọmọ akọ̀tún ètò mi wá ẹjọ́ ẹ jẹ́ kí fọ́nrán yìí ẹ jẹ́ kó ẹjọ́ lọ káàkiri ẹ jẹ́ ká yé orí ẹ jẹ́ bàbá Tinubu orí ẹ jẹ́ kí minister for kìíní ìtẹ́rí àgbẹ̀dá borúkọ ẹ̀ kó rí káwọn náà rójú sí wọn ibi tó bá ìlú ìjẹ́dé gbogbo wọn náà ní lọ́wọ́ nínú wàhálà tó wà nílẹ̀ yìí